kú dédé àsìkò gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì tí ẹ̀ ń tẹ́tí sí ìkànnì kẹrìnlélógún tó fi kalẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìkànnì Jígí Alára tí a ti ń sọ ìtàn pẹ̀lú ẹ̀mí, tí a ti ń ròyìn bí akọni tó fẹsẹ̀ múlẹ̀, níbi tí a ti ń sọ ààbọ̀ jíjẹ di àtúnbẹ̀rẹ̀ ayé pẹ̀lú ìmísí Odùduwà tó ṣàn láti inú ọkàn sínú gbólóhùn ẹnu wa. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì fún ìfẹ́ tí ẹ ní sí wa àti fún àtìlẹ́yìn, nítorí àtìlẹ́yìn ni ó mú àtẹ̀síwájú. Ẹ ṣé púpọ̀ àlùyìn lọ́pọ̀ ẹnu. A ti ń kí yín pé a kú ìpalẹ̀mọ́ ọdún iléyá, a bá wa láyé, a bá wa láàyè. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa, a dẹ̀ kú ìsinmi òpin ọ̀sẹ̀. Orúkọ tèmi ni Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó. Ilé ẹjọ́ gíga kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó fi ìkàlẹ̀ sí Ilé Ifẹ̀ ti dá ẹjọ́ fún ọkùnrin oníṣẹ̀ṣe kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Táíwò Àgbọ̀ọ́lá, ẹni 30 ọdún, pé kí wọ́n fi ìyà ikú jẹ nípa fífi okùn kan lọ́rùn títí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀, nítorí pé ó pa arúgbó ọmọ ọdún 62 tí orúkọ rẹ̀ ń jẹ́ Olúbáyọ̀ Jádesọ́lá. Ní ọjọ́ 11 oṣù kẹwàá ọdún 2023 ní Táíwò kọlù arúgbó yìí níbi tí wọ́n ti ń fọ epo kan ní Ìfẹ́tẹ̀dó ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bí ìyá àgbà yìí àti ọmọ rẹ̀ ṣe ń ṣiṣẹ́ lọ́wọ́ nínú ibi tí wọ́n ti ń fọ epo ní Táíwò Àgbọ̀ọ́lá bá wọn ní ibi ìfọpo náà. Lójú ẹsẹ̀ ó bọ́ gbogbo aṣọ ara rẹ̀, ó sì dúró ní ìhòòhò níwájú wọn. Ẹ̀rù bá ìyá àgbà yìí àti ọmọ rẹ̀, wọ́n dìde wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sálọ. Ọmọ rẹ̀ rọ́wọ́ mú jùlọ, ẹ mọ̀ wípé ọmọdé ó lágbára ju àgbàlagbà lọ. Ó sálọ láti lọ pe èrò fún ìrànlọ́wọ́, ṣùgbọ́n kí olùrànlọ́wọ́ tó dé, Àgbọ̀ọ́lá ti bọ́ aṣọ lára ìyá yìí. Ó gbìyànjú láti fipá bá a lò pọ̀, ó sì fi ìwà ìkà pa á nípa fífi òkúta ńlá àti igi fọ́ ní orí àti ojú. Ní kété tí àwọn olùrànlọ́wọ́ dé ni wọ́n mú Táíwò Àgbọ̀ọ́lá nítòsí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Kò pẹ́ rárá tí wọ́n fi fà á lé àwọn ọlọ́pàá lọ́wọ́. Wọ́n gbé Táíwò Àgbọ̀ọ́lá lọ sí ilé ẹjọ́ fún ìgbẹ́jọ́ àkọ́kọ́ ní ọjọ́ 7 oṣù kọkànlá ọdún 2024 lórí ẹ̀sùn 3 ọ̀tọ̀ọ̀tọ̀. Ó sì sọ wípé òun kò jẹ̀bi o. Ó dẹ̀ sọ wípé tipátipá ni àwọn ọlọ́pàá fi sọ pé kí òun gbà fún ẹ̀sùn náà, àti pé àwọn ọlọ́pàá ni wọ́n kọ́ òun ní nǹkan tí òun máa sọ. Ṣùgbọ́n nígbà tí ìgbẹ́jọ́ ń lọ lọ́wọ́, amòfin ìjọba tí orúkọ rẹ̀ ń jẹ́ Ajíbọ́lá Àlàdé mú àwọn ẹ̀rí tó fìdí múlẹ̀ wá àti àwọn ẹlẹ́rìí 4 ọ̀tọ̀ọ̀tọ̀ láti jẹ́rìí sí ọ̀rọ̀ náà. Ọmọ olóògbé náà Làtífà fojú rí gbangba ìhòòhò kí ó tó sálọ. Bíbá tí wọ́n mú nítòsí ibi ìṣẹ̀lẹ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ fi hàn pé kò sí ààyè bóyá ẹlòmíràn ló ṣe iṣẹ́ ibi náà rárá. Adájọ́ Justice Adédàpọ̀ Adéníyì sọ wípé gbogbo ẹ̀rí fi hàn gbangba pé Táíwò ni ó ṣiṣẹ́ ibi náà, nítorí náà ó fún un ní ìdájọ́ 3 ọ̀tọ̀ọ̀tọ̀. Fún ìfipábánilòpọ̀ tí kò yọrí sí rere, ẹ̀wọ̀n ọdún 14. Ìwà ìtìjú mìíràn sí obìnrin, ẹ̀wọ̀n ọdún 2. Fún ìpànìyàn, ìdájọ́ ikú. Ó yẹ kí ó lo àwọn ọdún yìí papọ̀ ní ṣùgbọ́n àwọn níwọ̀n ìgbà tí ìdájọ́ ikú ti wà níbẹ̀ fún ọ̀ràn ìpànìyàn, ìdájọ́ ikú yẹn ló borí gbogbo ìdájọ́ yòókù. Ìdájọ́ ikú yẹn gangan ni àṣẹ tí wọ́n máa tẹ̀lé ní ìkẹyìn. Èyí ló mú kí adájọ́ dá lẹ́bi pé kí wọ́n lọ so okùn mọ́ lọ́rùn títí yóò fi kú tí ẹ̀mí yóò fi bọ́ ní ara rẹ̀. Èyí fi hàn pé bí ènìyàn bá tilẹ̀ sọ pé òun kò jẹ̀bi ọ̀ràn, ṣùgbọ́n tí ẹ̀rí tí ó múnádóko bá ti wà, òfin kò ní wo ọ̀rọ̀ ẹnu rẹ̀. Ẹ jẹ́ kí a máa ṣọ́ra ṣe, kí a mọ ohun tí à ń ṣe, nítorí wípé kò sí bí èèyàn ṣe lè mọ̀ ṣe tó, ìdájọ́ òdodo ó ṣì wà. Ẹ fẹ́ràn ìròyìn yìí, ẹ tẹ̀lé, ẹ sì máa pín ìròyìn yìí káàkiri. Ẹ máa tẹ̀lé ìkànnì Jígí Alára, nítorí ìkànnì tí ó ń gbé àṣà Yorùbá lárugẹ. Ẹ ṣé púpọ̀ àlùyìn lọ́pọ̀ ẹnu. Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀.
ìkànnì Jígí Alárà 24, bàbá gbogbo.